Orúkọ tèmi kò yí padà. Àbá confam JP náà ni ẹni tọ́lọ́run ti dá. Táwọn èèyàn wá ń yọrẹ lẹ́nu lórí ọ̀rọ̀ tèmi. Ṣé rí èmi mi kì í ṣe wòlíì téèyàn ń bú. Ṣùgbọ́n síbẹ̀ ayé ò fẹ́ òtítọ́, irọ́ láráyé ń fẹ́. Nínú ọdún tó kọjá mo sọ pé báyìí lolúwa wí lórí ọ̀rọ̀ Oriyomi Hazmat àti rògbòdìyàn tí ó ń bá ọ̀gbẹ́ni tí ó ní hòtẹ́ẹ̀lì jà tí èèyàn kan kú sí ọ̀dọ̀ ẹ̀. Pé olúwa ní kó jáwọ́ kúrò ń bẹ́ẹ̀. Mo dẹ̀ jẹ́ kó yé wípé yóò bá jáwọ́ pẹ̀lú nǹkan tí ó ń fà. Tó pa àwọn tó wà nídìí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni yẹn, àwọn tó strong gan ni. Pé tó o bá jáwọ́ lójọ́ ọdún 5 lénìí, ọdún 6 lénìí, ọdún 7 lónìí, àwọn èèyàn mi ni mò ń bá sọ̀rọ̀ o. Àwọn tó máa ń tẹ̀lé mi tí wọ́n dẹ̀ understand mi, tí wọ́n ń tẹ̀lé mi back to back, tí wọ́n mọ nǹkan tí mò ń sọ, àwọn tí wọ́n ti gbọ́ nípa àsọtẹ́lẹ̀ yìí rí gangan ni mò ń bá wí. Ṣé at the end of the day àwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa bú wa sí. Èmi ò ní kó má bú mi, ṣùgbọ́n ẹni tó bá bú mi kò ní ṣe rere nínú ayé yìí. Bẹ́ẹ̀ ni ìṣe rere táwa ń sọ gan kò nẹ́sẹ̀sì fáyé ẹlòmíì. Tẹ̀láyé àwọn bàbá wa kò rí bẹ́ẹ̀. Wọ́n á sọ̀rọ̀ àsọtẹ́lẹ̀, kò sẹ́ni tó ń bú wọn. Ìyẹn ló ṣe pé láyé àwọn bàbá wa gbogbo ẹ̀ ló dáa. Ṣẹ̀gbà tó di ayé tiwa yìí tó pé àwọn ọmọ kan wà wọn ò gbọ́ràn. Ẹni Ọlọ́run làwọn máa ń bú. Èmi ò ní kó o má bú mi. Àdàbí tó bá pọ́ Ọlọ́run kọ́ ló pè mí tí mo dẹ̀ ń sọ ohun tí mò ń sọ. Ẹnikẹ́ni tó bá bú mi kò lè ṣe rere láyé. Ó dẹ̀ sọ nínú ọdún náà, ọjọ́ iná lọ́dún tó kọjá, pé ọ̀gbẹ́ni yìí ó máa padà wá bá ẹ o. Á padà wá bá ẹ. Tó o bá ṣọ́ra gan, ikú ẹ̀ ló máa kú. Àwọn tó bá ń gbọ́ mi nígbà yẹn, àwọn èèyàn mi gangan tí wọ́n mọ bàbá confam mi yìí gangan, wọ́n á mọ̀ pé mo sọ̀rọ̀ yìí. Ṣé nígbà tí ìṣẹ̀lẹ̀ ti Ìbàdàn wá ṣẹlẹ̀, ọkàn mi gan tiẹ̀ ti kúrò nínú ẹ̀. Mo dẹ̀ wà lórí òkè ìjọ yẹn gangan. That was ìjọ tí mo fẹ́ sọ̀kalẹ̀. Mo wá tún sọ pé olúwa tún fi ràn wọ́n mi. Irú nǹkan wo ló ṣẹlẹ̀ yìí ní Ìbàdàn? Kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Àwa náà dẹ̀ lọ enquiry. Tó bá yá wọn máa bì lọ́wọ́ pé kí ló tọ́lọ́run ò ṣe kọ́kọ́ sọ fún wa kó tó ṣẹlẹ̀. Gbogbo ìwọ tó jẹ́ pé ẹnu ẹ̀ náà ló ṣì wà, èmi sì tún sọ fún ẹ. Mi ò ní kó o má bú àwa. Àní ìwọ ló ò ní ṣe rere láyé sẹ́. Ṣé kí n ṣe gbogbo nǹkan lọ́lọ́run fi wọ́n wá? Ṣùgbọ́n nígbà tó ṣẹlẹ̀ náà, we must make enquiry pé báwo ló ṣe ṣẹlẹ̀, kí ló ṣẹlẹ̀. Olúwa wa ń sọ fún wa pé kì í ṣe lásán, pé àwọn kan náà wà láàrin ibẹ̀ yẹn tó dà pé wọ́n ṣe nǹkan kan. Nǹkan tí wọ́n wá ṣe yẹn òun ló fà á tí ikú fi pa àwọn mélòó kan, 3 kan bẹ̀ nínú àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ yẹn. So therefore now, nígbà tó tún yá wa pé lẹ́yìn tí fídíò yẹn jáde, àwọn kan tún bú mi gan. Nonsense, ṣe bó ṣẹlẹ̀ l'Abuja, ṣe bó ṣẹlẹ̀ ní kínní. Èmi ò ní kó o má bú mi. Wòlíì lèmi. Ìran tá a wà ń sìn, ìran yìí kò àwọn ò nídìí láti ṣàṣeyọrí láéláé. Ìgbà ayé àwọn bàbá wa wọn ò bú wòlíì rí, wọn ò gbẹnu àtẹ́lù wòlíì rí. Ṣùgbọ́n ẹni tó bá lòun bú èmi sẹ̀, kò ní ṣàṣeyọrí láyé yìí. Nínú ayé tá a jọ wà yìí ni o. Àdàbí pé ó bá pọ́ Ọlọ́run kọ́ ló rán wa. Lẹ́yìn tá a sọ ìran yẹn tán, tá a send ẹ̀ síta ní December 21, or I think ọjọ́ tó fẹ́ sọ̀kalẹ̀ gan ni, àwọn èèyàn bú wa. Kìnní kan wọ́n ti dé o, wọ́n ti ṣègbà.
ìwọ tó ń bú èmi gan ó tóbi nínú ayé, nínú ògo ni mò ń sọ, nínú ọlá, nínú ìgbéga. Nítorí pé wàá rí olówó ò lè bú ẹnikẹ́ni, tálíkà náà ló ń bú èèyàn. Ayé ẹni tó bá dẹ̀ ń pè ní tálíkà, ayé ẹ̀ ti bàjẹ́ ni, ẹni táyé ẹ̀ ti bàjẹ́ ni wọ́n ń pè ní tálíkà. Because olówó torí yẹn they are so silent. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń wò mí more than 10 years ó dẹ̀ silent, wọn ò sọ kankan rí. Tó bá jẹ́ tálíkà ni wàá ti gbọ́ nítorí pé tálíkà ni wọn ò lè ṣe rere. Adẹ̀sọ́nbẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìbàdàn lọ́dọ̀ Oríyọmí yìí, olúwa ní kì í ṣojú lásán o, àwọn kan wà ń bẹ̀ yẹn náà láàrin wọn tọkọ̀ plant àwọn nǹkan kan pẹ́pẹ́pẹ́, àwọn nǹkan yẹn fi ṣẹlẹ̀. Mo dẹ̀ kúrò bẹ́ẹ̀ dàtà máa gbé fídíò jáde àwọn èèyàn bú mi ò kíá. Now later lọ́lọ́run tún sọ fún mi pé ṣé mo rántí pé òun rán mi níjọ́ kan pé kí n jáde lórí ọ̀rọ̀ Oríyọmí, fi ọ̀rọ̀ ọ̀gbẹ́ni tí èèyàn kú sótẹ́ẹ̀lì ẹ̀ sílẹ̀. Oríyọmí mo afẹ́ràn iṣẹ́ tó ń ṣe ń bá wa lára mu, sórí ṣùgbọ́n èyí tó lọ ti ọwọ́ bọ̀ yìí nǹkan tó lágbára ni, ó máa boomerang, ó lè má jọdún kan, ó lè má jọdún méjì, ó lè in fact gan mo kà nígbà yẹn gan pé ó lè má jọdún méje ṣùgbọ́n ikú bọ̀bọ́ yẹn ló sì máa padà pa ẹ̀. ṣé wàá rí ohun tó ṣẹlẹ̀ sí i? mo débì kan nínú ọ̀rọ̀ Nàìjíríà yìí, bó jẹ́ wòlíì, bó jẹ́ àfà, bó jẹ́ babaláwo, bó jẹ́ ẹ̀wọ́ tó ń gbẹjọ́ èèyàn jà, justice kò ṣeé fight Nàìjíríà. Bí n bá ṣe rí fídíò woman kan tí wọ́n fi jẹ gómìnà CBN nígbà kan ni Ngozi kìíní kan, ó sọ the same thing. Ó nígbà tóun fẹ́ fight justice Nàìjíríà yìí, ó níṣe ni àwọn gọ́ọ̀mẹ̀ntì yìí náà ni wọ́n padà lọ kidnap ìyá òun nílé. When I see the video, I will attach it. mo máa attach it. Justice ò ṣeé fà ní Nàìjíríà tó o bá fẹ́ fi ayé àwọn ọmọ ẹ̀ tàfàlà. Àwọn tó ń bá ń jàjà justice yìí náà kò pẹ́ lẹ́yìn tó bá ti ṣe ìdájọ́ ẹ̀ tán wọ́n máa gbàgbé ẹ̀ ni. So justice ò ṣeé jà. Àwa náà get to know now that nínú Nàìjíríà yìí, God bless you, justice ò ṣeé jà. Ṣé wọn tó lè ṣe kó fi yìí tó kù sílẹ̀, kì í ṣe nítorí nǹkan kan, tó pé nígbà tí wàhálà bá jáde àwọn ọmọ ẹ̀ wọ́n máa lọ jẹ́ ń bẹ̀. Àwọn ọmọ tí wọn ò mọ nǹkan tó lọ ń forí fà kiri ń ta, wọ́n á jẹ́ ń bẹ̀, ìyàwó ẹ̀ á jẹ́ ń bẹ̀. Lọ́rọ̀ kan ohun tí mo ṣáà tún fẹ́ bá yín sọ lónìí ni wípé ẹ jẹ́ kí gbogbo àwọn tó màdúrà ń gbà kí wọ́n gbàdúrà o, àwọn tó mògùn ń ṣe kí wọ́n lọ bẹ̀rẹ̀ sí í ṣe o, àwọn tó lè sáré kí wọ́n lọ máa sáré o. Ọ̀rọ̀ Oríyọmí Hamzat tó ṣẹlẹ̀ yìí, ọ̀rọ̀ yìí ti ní ọwọ́ nínú, ó ti lọ́wọ́ nu. Mi ò ní sọ àsọtẹ́lẹ̀ tó kọjá yẹn o, ó lọ́wọ́ nu. Ibi táwa dẹ̀ rí pé ó fẹ́ lọ yà sí, ó máa lágbára gan, torí pé agbára ti kan agbára. Kò wá sóhun tí agbára kan lè ṣe, nítorí pé ìkan ti kàn báyìí, agbára kan ó máa wá bend, tọ̀dọ̀ Oríyọmí yẹn máa bend. Agbára ti kan agbára báyìí o. Sàwọn tó lè gbàdúrà ẹ jẹ́ kó lọ máa gbàdúrà, àwa náà máa gbàdúrà fún, nítorí pé iṣẹ́ tó ṣe iṣẹ́ tó dáa ni. Ṣùgbọ́n láwọn area kan tó o bá fẹ́ jẹ̀bi o ní láti ya ṣe kí ni, kó back out. Ìwọ ṣe back out lórí ti Mohbad, nítorí pé ìgbà tó rí pé àwọn nǹkan tó ní wọ́n jẹ́ kó ọmọ Nàìjíríà máa tì yín, tó ọmọ Nàìjíríà bá tiẹ̀ débi kan wá padà rí pé ṣe ọmọ ẹ máa dọmọ ọlọ́mọ, ìyàwó ẹ máa padà dìyàwó oníyàwó. Àdúrà wa pé kọ́lọ́run kó yọ Hamzat kúrò nínú èyí tó wà nínú èyí. Kó jó ohun tèmi fẹ́ bẹ́ẹ̀ sọ lọ nìyẹn. Ṣọ́ra ṣe. Ìjà Nàìjíríà ò ṣeé gbà, kò ṣeé jà. Ìjà àwọn èèyàn gan ò ṣeé jà. Ìwọ ni kò ṣe kí ni, kò ṣọ́ra ṣe. God bless you. Tó bá jẹ́ pé kíní yìí o gbọ́, o sì fẹ́ káwọn èèyàn náà tún ní kọ́ gbọ́n nínú ẹ̀, ìwọ náà share fídíò. Orúkọ tèmi ò yí padà, Baba Confirm JP náà. I am a prophet. I'm a spiritualist.
I run spiritual church and I do spiritual work for whoever that believe in it, not everybody. Thank you. God bless you.